Africa Content TV. Olówó ni ó pa tálákà, ikú tó pẹ̀lú tó sọ̀rọ̀ àmàláwo ló pàṣẹ èrè ojú títì. Ikú tó pẹ̀lú tó sọ̀rọ̀ ààfin ni ó pẹ̀lú tó sọ abẹ́ẹ̀gáàdà àbáyọ̀ àìdúrókè. Ọ̀dájú ní kú ikú ẹni kankan kú, ẹni bá wà sára ìlú lọ́dẹ́kúlọ́.
òkè ọ̀rẹ́ mi Ọ̀túnba fashion 2-in-1 aláṣọ onírin múrí sẹ̀rìsì òkè ẹ̀. ọmọ mi Saoti Arẹwà my birthday mate ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ògún mọ́dẹ́dẹ́ ọmọ akọ̀sà fọ́mọ ẹlòmíì ìpẹ́ jájẹ́ ẹ̀pẹ́ máa jẹ́ kí máa jẹ èèyàn bó o bá déwò pín ọmọ àjí dágan lọ́jọ́ orò kánà ó má máa wá àná tó bá wá orò ní ó gbé ọmọ òkáṣọ́lẹ̀ kẹrù ó gbọ́ lọ́sẹ̀ ọmọ àjàgánà bẹ́ẹ̀ ọmọ afẹ́já yẹn já ní wáyẹ̀tì wàràfánà mọ̀kánà àlẹ́yà Saoti Arẹwà ojúlówó ọmọ tó ń sọ ìdùnnú ẹni ayé ń fẹ́ òní ṣubú. náà jẹ́ kí gbogbo àlọ́ jókòó kí a pè Alhaja Mistura Tèmíní success ìsìtura kékeré ó kí tùgbà pàṣẹ ọ̀kọ́lọ́mọ ọ̀gá lábàkánná mo kí Alhaji Rahim Ajao Mr. Topanatika baálẹ̀ àmúwò ọ̀dọ̀fin mo kí ẹ o baálẹ̀ àmúwò ọ̀dọ̀fin. mo kí Sanfoni o ọmọ Òṣòdì.